ṣòwò lórí bá tó. Àgbẹ̀wò. èèyàn tó ní òòlù ẹgbẹ́ lọ́ba búlọ́ọ̀kì òun náà mọ́lẹ̀ tó bá kọ́ wà nídàá lóhùn LND 199JH LND 199JH Highlander ọ̀nà ìmọ̀lẹ́ ló pé. ọmọ ẹ̀dá kó fún mi láti. Gbogbo àwa olóyè tìlú Ìpájà ní ìjọ yẹn fẹ́ pọ̀ báyìí pẹ̀lú kábíyèsí. Mo ti ń gbá náà yóò ní. Ọ̀nà ìwòrò ló pé ọmọ kábíyèsí Ẹlẹ́gbẹ̀dá ọ̀nà ìwòrò òrè ló pé. Ẹ̀yin security nọ́mbà tí wọ́n kọ́ akọ́pọ̀lọpọ̀ ra ọmọlẹ̀ yìí ẹni tó fẹ́ park wá kọ́ nọ́mbà síbi mọ́tò ẹ̀ wọ́n máa pé nọ́mbà. I don't do such. Ìmí wọn block ẹ̀ mọ́lẹ̀ akọ́pẹ̀lẹ̀ tó ní ni wọ́n á kọ́kọ́ block ẹ̀ mọ́lẹ̀ wá. As of our experience ní kọ́kọ́ yìí kí wọ́n tó yín náà block mọ́lẹ̀ wọ́n tó yín fine. Sienna AGL 903 AF ìbàdàn Honorable Orolope member out wọ́n ní gbẹ̀mí sọ̀rọ̀ gbogbo lẹ́yìn ìlú Ìpájà mo kí gbogbo baálẹ̀ pátá o baálẹ̀ Ìkọ́lá Ọdúnṣe baálẹ̀ Ìkọ́lá Ìlúmọ̀ baálẹ̀ Ìkọ́lá lẹ́yìn baálẹ̀ Ayétóbi baálẹ̀ Òkètílé ọ̀ọ́nì baálẹ̀ Ìkánṣó bá a ṣògùn bẹ́ẹ̀ ṣe bá ṣe ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lé ní o ẹ máa ń sọ fún wa tẹ́lẹ̀ ni.